ìwọ tó ní màláìkà èèyàn mélòó ló ṣe láàánú màláìkà ń ṣàánú o màláìkà jẹ́yàn kan tó jẹ́ pé kò ń ṣoore social media kò ń ṣoore mo fẹ́ ṣoore fún lágbájá ó yẹ gbé kámẹ́rà tì mí kò ń ṣe tẹ́yìn méjì bá wọnú ilé ẹ̀ lọ tọrọ ọ̀nà lọ́wọ́ ọmọ àpè kíní wọlé bí kò fẹ́ bá a sọ̀rọ̀ ni á dẹ̀ ṣe tó fẹ́ ṣe fún un láì ní jẹ́ kíkejì mọ̀ màláìkà jẹ́ olórin tó yẹ pé tó bá ṣàánú fún yàn ó gbọ́dọ̀ dúpẹ́ lójú àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ tí ó yẹ yín ẹ̀yàn mẹ́ran mò ń jẹ́ kẹ́ kó clear ẹ̀yìn ni màláìkà win ní wéré mẹ́ta ní Lagos Island tí ò sólórin tó ṣerú ẹ̀ rí wéré mẹ́ta ní màláìkà win ní Lagos Island then Fuji Garage màláìkà ló ní Báyọ̀wá ló produce ẹ̀yẹn bàbá àtùnú ìgbà tó nídìí artist ẹ̀yọ kan sí Báyọ̀wá ló mú auction wá pé kó pe Paso sí ṣọwárí Ògúngbáyé ní Mushin tí àmọ́ Alhaji Tawo Baliga ti mọ Alhaji Sulaiman Alao màláìkà máa ń lọ play bẹ́ẹ̀ ni ó máa ń lọ play bẹ́ẹ̀ bí ibẹ̀ yẹn ni bẹ́ẹ̀sì àwọn Tawo Baliga wà ṣé ń gbọ́ ṣé ti yín là ibẹ̀ yẹn ni bẹ́ẹ̀sì àwọn Baliga wà ibẹ̀ yẹn ni màláìkà ti máa lọ play ibẹ̀ náà ti pàdé Baliga òun màláìkà lọ bá Paso bí ọmọ ẹrú àbí bíi pé àlàyé ẹ̀pù ẹ̀ àbí pé Paso ló gbé dìde Paso ńgbà tí ìyá Alhaji Jibola làbí Paso máa fẹ́ ṣe àbọ̀dé Mẹ́kà Alhaji Jibola takú pé sẹ́ẹ̀ màláìkà làwọn fẹ́ kó play tó rọ́ mọ̀ pé go lọ́mọ yẹn wọ́n mọ̀ pé ọmọ yẹn ti ń dalẹ̀ rú so kí wàá nìkan tẹ́ wá ń sọ màláìkà ò dẹ̀ sọ fún yín pé mo ṣe álbọ̀mù ní 1983 màláìkà ní 1983 la bẹ̀rẹ̀ eré fújì wa ẹ lókà illiterate nìyí ẹ ti lókà jù so ẹ lo sẹ́ǹsì yín láti la etí sílẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí màá yẹn ń sọ don't come for màláìkà if you come for Malaika you will collect ẹgbà pankẹrẹ torí ẹgbà la máa ń fi nà ọmọ ẹrú ó dàbọ̀.